ló wọ́n mi láti gbé ìpín torí àkókò àti ṣoríire òtítọ́ ẹnìgbà ló ṣe o. ṣùgbọ́n lò dáadáa o. n ó lò dáadáa. lò dáadáa. èèwọ̀ ìta bá pèlè èèwọ̀ ní jẹ́ má dánwò ní sì jẹ́ bẹ́ẹ̀. kí ni ìdí tó fi ní kí n má gbé fún. kò tọ́ sí i ni. ìwọ mọ̀ pé ìrìn ìjọka ẹ̀rìn kó pàdé aláàánú. bẹ́ẹ̀ ni gbígbó ńlọ́wọ́ gbó gbígbó ńlájà sì gbó pẹ̀lú. ìran wèrè kan yìí dádé ọba sọ̀rọ̀ èyí tó dúró yìí wèrè ni oríire ò tọ́ sí i. ọ̀ gbé padà síbi tó ti gbé. ṣùgbọ́n kò ṣe dá padà sọ́dọ̀ Elédùmarè. wo ibi ó bá wù ọkọ gbé gbà ibi ó bá wù ọkọ gbé lọ ẹ̀ ń bá sì wọ́ ọ lè gbé fún ọkàn mi bomi ò tọ́ sí i. Ọkùnrin tó bá tèmi jẹ́ ó bá tèmi jẹ́ kárakùnrin kí mo ṣe fún ọ. wo ọkọ mi gangan ló dáhùn èmi náà ń pè lábàtẹnijẹ́ mo wá láti bà tiẹ̀ jẹ́ ni. mo dára ọ lè sórí láyé tó fi padà sí ọ̀pọ̀ aṣẹ́wó ni ọ lè wọṣọ yìí wèrè ni ọ lè lulẹ̀kẹ̀ oyè bẹ́ẹ̀ ni. mo dára. ṣe láàlá ní gẹ́lẹ́. ó bí pé irú àlábẹ́ yẹn ló lá ó ní agbára o ọ̀rẹ́ tí bá ní parọ́ fún ẹ sórí tó bá múyàn tó bá fi ń lá irú àlábẹ́ yẹn mi ní parọ́ fún ẹ o spiritual problem ni o ó fèsì spiritual problem gidi ni o mi ò ní parọ́ fún ẹ. èmi náà mo wò bẹ́ẹ̀ because ọ̀rọ̀ yìí tí bá sọ fún ọ pé kò sú mi irọ́ pátá mo pa fún ẹ ó sú mi ìmọ̀nà àbáyọ mi mọ̀ kankan tí màá ṣe. dúró náà ó ṣe dàgbà tó o ní anybody lọ́wọ́ tó mọ̀ pé plug ọ̀tọ̀ ẹ pé o mọ̀ pé babaláwo àbáfà àti wòlíì kan. o lẹ́nibọ̀dì tí mo bá mọ tí mo fẹ́ ṣe mi ò ní wá bá ẹ̀ náà. àmọ́ tọmọ tiwa náà lè dì màá ràn ẹ́ lọ́wọ́ èmi léèyàn kan tí mo lè mú ẹ lọ bá. ó ti yẹ tó lè sọ problem yẹn. bọ́sùn ó léèyàn látọjọ́ ìlú sẹ́ni ti fún mi. ìgbà tí ọ̀rọ̀ yẹn ìgbà tó ti débi tó ti ká ẹ lára ló jẹ́ kí èmi náà sọ pé mo léèyàn kan. ó ṣàṣọ pé kì í bà tilẹ̀ yìí. sori bàbá tí mo sọ yìí tó fògùn ẹ̀ gbáyà. kò sí tá a dúró sí let's go there. o bá ní sùúrù wojú ọjọ́ ṣe pé ọjọ́ ti ń re bí àná. ilẹ̀ bá ti mọ́ a máa lọ. mi tí màlá tí màá tó lákìlẹ̀ tó mọ́ra ẹ̀. ó lè kú ikú tí ò pẹ́ láti jọ́ ṣó máa pẹ́ ni. wọ́n ní ẹni tégún bá ń lé ó máa rọ́jú náà ni wàá rọ́jú náà ni. ìgbà mélòó ni ilẹ̀ máa fi mọ́. ilẹ̀ ti mọ́ nǹkan tá nǹkan sọ yín sìn tó bá ti gbẹ́gbẹ́ lélẹ̀ yín sìn tó ti sùn ilẹ̀ ti mọ́ àdèmá dọ́dọ̀ bàbá. àrọ̀là. Túndé jọ má bínú wo mo fẹ́ sáré débi tí n bá débẹ̀ tí n bá ti yanjú nǹkan tí mo fẹ́ lọ sí máa pè tó ti gbọ́ jọ má bínú. ẹgbẹ́ mú ìwá ó láìkì ara pẹ̀lú gbogbo wàhálà tí mò ń ṣe lórí ẹ̀. àtẹ̀kan tó ti ṣe tán. mo ti ṣe tán náà. mọ̀ pé ẹni. ìgbà la fẹ́ lọ síbi tá à ń lọ ó sẹ́yìn pé èmi gan lọ síbi kan ẹni ẹ̀ gan òun ló pè mí tán sí i. má bí jẹ́ ká máa lọ ó sẹ́yìn mọ̀ kọ́ọ̀tù mo rí sí kò lọ lọ́wọ́ kó tó jáde náà. ọ̀gbẹ́ni wa mo nífẹ̀ẹ́ gidi gan tí n bá nífẹ̀ẹ́ mi ní lọ bẹ́ẹ̀ gbọ́n. ọdún ẹ̀gbọ́n tí mo dẹ̀ fẹ́ mú ẹ lọ́kẹ́ ni ṣúọ́lì ni wàhálà tí n bá ti mú ẹ débẹ̀ báyìí gbàrà báyìí tán ti rí ẹ báyìí ayé ẹ ti da wọ́n máa gbéṣẹ́ fún ẹ̀ dàrẹ́ ti wà rí iṣẹ́ tó jẹ́ pé bó ṣe rí ìwú ìyà tó ń jẹ ṣé ìyà tó ń jẹ yìí ṣé o fẹ́ kúrò nù ẹ̀ ó dáa ṣé bó ṣe ń gbé lọ́dọ̀ mi lájọjọ́ èso dáa ṣé bó ṣe ń gbé lọ́dọ̀ mi lájọjọ́ yìí tó wù jọ àti jẹ àti mú gbà mí gan wàhálà ni ó yẹ káyọ̀ ti da jù báyìí lọ́nà. tó di ó sọ pé o fẹ́ sọ̀rọ̀ sí mi ó sọ pé o fẹ́ bú mi ṣé bẹ́ẹ̀ èmi gan fúnra lára mi inú tèmi gan ò dùn sí ara mi. o ti slow jù sáà wọlé. so bí mo ṣe ń gbọ́dọ̀ ẹ̀gán inú mi ò dùn náà. mo ti gbọ́ sáà lọ wọlé kó já máa lọ. gbogbo yìí ò ní kíní lẹ́kọ̀ọ́ wà lẹ́dẹ̀ẹ́ tó mọ̀ pé kó já máa lọ. ẹwọ yìí báwo ni. bẹ́ẹ̀ lè jẹ́ Túnjí. bẹ́ẹ̀ ni mo jẹ́. tó tún máa ń pè ní Bánusọ. báwo ọmọ orúkọ mi gan nìyẹn o. mo rí pé ẹ fẹ́ mi lọ síbi kan.
òun náà ni. àjọ ń lọ síbi kan kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ má mú lọ. ẹ má mú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yín o. tẹ́ bá mú lọ ó máa bà ayé ẹ̀gbọ́n yín jẹ́. ó máa wá bà ayé tí yín náà jẹ́. gbogbo iṣẹ́ ẹ̀gbọ́n yín ló máa dàrú. iṣẹ́ tí yín náà ó máa dàrú. máa sá kiri níbi iṣẹ́ ẹ má mú lọ. alátakò lélẹ̀ tó jí so ó mọ̀ rí ni. mi ò mọ̀ rí mi ò mọ̀ ibo mo ti mọ̀ ṣé àtìgbà tá a ti jọ ń gbé nínú ilé yìí tó ti ń gbé lọ́dọ̀ mi sórí pẹ̀lú mi rí ni. ọ̀rọ̀ yóò ti yé mi o kò yé ẹbí ti báwo ó ṣàgbọ́n kan tó ń sọ. ó mọ̀ mí rí. ń bọ́ mo ti mọ̀. ìwọ kọ́ ló ń jẹ́ mú ìwá tó kọ bàbá yẹn jẹ́ Ọmọlolú. lè sọ pé ó mọ̀ mí. ẹ wo sà ẹ má mú lọ o tẹ bá mú lọ ó máa bà ayé yín jẹ́ ó máa bà ayé ẹ̀gbọ́n yín jẹ́ gbogbo iṣẹ́ yín ló máa dàrú gbogbo nǹkan búburú ló máa ṣẹlẹ̀ sí yín ẹ má mú lọ o. wọ́n tún ti tẹ̀lé mi. tó bá wù yín kẹ́gbọ́n. wọ́n tún ti tẹ̀lé mi débi mo ti dára. ó ti wà lọ́dọ̀ mi sí ó ti pẹ́ gan-an kò níwà burúkú kan. sà ẹ má mú lọ ó máa bà ayé ẹ̀gbọ́n yín jẹ́ ó máa tún bà ayé tí. gbogbo ẹnu rẹ fún ọjà rẹ gbogbo ẹnu. fọmọlẹ ó ṣàgbọ́n kan tó mọ sọ ìsìn. ọ̀rẹ́ mi ṣé wọ́n tó náà sọ ló máa gbọ́ ṣé ló máa gbọ́. gbọ́ngbọ́n nǹkan tó sọ. o tún jí wàá máa wò ó mọ ayé sísun mi di àlàwà. ibo ló ti mọ ọmọ yẹn. ọmọ wo mo mọ mi ò mọ rí mi ò rojú rẹ rí náà. kò mọ ẹ ló dárúkọ ẹ ló ṣàlàyé gbogbo nǹkan tó mọ̀ ń pa ẹ́ sísìsì. ó lè jẹ́ ní social media ọmọ orúkọ mi ojú mi wà ń bẹ̀. jẹ́ nkọjá dúrú. má fara kàn mí torí pé ó dà pé nǹkan iná ló ń àfẹ́tẹ̀ láyé ojoojúmọ́. nǹkan ń bẹ lára rẹ o wàláhì nǹkan ń bẹ lára rẹ gidi gan tó bá rí bẹ́ẹ̀ ọmọ yìí sáàmọ́ rí gbogbo nǹkan tó ń sọ ayé tí ń ṣe o wo o lè wá fi tiẹ̀ fi kó bẹ́ẹ̀ abáyọ tí iṣẹ́ mi máa ń dàrú lẹ́kọ̀ọ̀kan tó bó ṣe máa ń rí. ìgbà tó bá yẹ̀sẹ̀ sọ fún mi páyé ń ṣe mí. Ọlọ́run ìgbà tó bá yẹ̀sẹ̀. ẹyẹ tó ti má ti lọ jẹ́ ká lọ síbi tá à ń lọ bó ti wọlé lọ. má wọlé wọ́n lọ mo ti dára ilé tó ti bọ́ ó ń bò mo fẹ́ bá yé ìdá ilé ìdí tó ti bẹ̀rẹ̀ sí ní parọ́ mo lára ẹ̀ wọ́n lọ. mo dára wọ́n tó ti tẹ̀lé mi débi olórí burúkú náà mẹ́yọ́ ìwọ lọ kí mo fẹ́ sọ̀rọ̀ ayé mi báyìí ọlọ́mọ jẹ́ kí ìyórógun alátakò ayé tí ń ṣe mí náà ní agbára o ó dárúkọ mi dárúkọ bàbá mi mo ti dára. Oyiwa. Aláìtún ni. Aláìní. Lọ́sàn kankan oṣù síta ní òun lálàá. Irú aláwo nìyẹn. Mi ì tẹ́wọ̀n pé wọ́n ló wọlé. The same àlá tí mo máa ń lá náà mo tó ń lá. Irọ́ ni. Má sọ fún pé àlá tó máa ń lá yẹn ló tún lá again. Bọ̀dé tọ́rọ̀ bá ti wọ́n rí báyìí. Ó máa dáa kó jẹ́ fún àtàjẹ́ pàdé ẹ̀ ó ti yẹ. Bóyá o ti lọ tojúbọ̀ ọ̀ràn kan tó yẹ pé òun ló jẹ́ kó máa láwọn àlá tó ń lá yìí. Mi ì ṣe anything. Nǹkan kan mi ò ṣe. O trust me now. Mi ò ṣe máa lálàá. Kára máa ní continuity, o mọ̀ pé problem ni. Bọ̀sán. Ó máa dáa kó jẹ́wọ́ fún mi náà. Bọ̀sán. Bá mi wá solution sí ọ̀rọ̀ ayé mi. Pàpà lójú ẹ̀ ṣe solution. A máa rí solutions. Tó ti yẹ kọ̀ọ̀kan ni màá sọ fún ẹ. Sórí ìrònú òdà kan, ó máa ń bá nǹkan jẹ́ lára ni. Dípò jẹ́ ká wọ club lọ. Ìdíṣà. Ó ti yẹ ogun ayé náà ni ó lè jẹ́ tábà wà wọ́n sí ó lè jẹ́ àwọn family ìyá àbí family bàbá ẹ̀ kan náà ń bá tú ẹ̀ ó lè máa rógun ẹ̀ lọ ó ti yẹ má jẹ́ kí yẹn kó máa bọ́dà máa ń jẹ. Gbogbo ibi tí ilé bá ti fẹ́ yọ sí mi báyìí. Má jẹ́ kí yẹn máa bọ́dà máa ń jẹ wọ́n ní kò tiẹ̀ lórí àjáde. Yá gbọ́ club nǹkan sára kí nǹkan tó ń ro ẹ̀ kó kílẹ̀ lára ẹ̀ dídé ní láì mú tó wà bá ìyá rẹ̀. Wá ṣe bí ọkùnrin náà. Jẹ́ ká lọ ṣe fàájì ẹ̀nà ṣó máa ṣẹlẹ̀ láfọ̀ ẹ̀. Díà, wọ́n ń dúró dé yìí o. mo ti ń bọ̀ jọ́ ń tẹ́lẹ̀ má bínú mo ń bọ̀. All right. Ẹ ṣe mà. All right. Ọlọ́run ló ṣe. Arákùnrin ètò kí mo tó fi ṣe é. Díà, ṣé wọ́n ló ń bá wí báyìí? Àbúyé ni ìwọ arákùnrin kí o tó tẹ̀lé mi débí.
Díà ṣé ìwọ ni ọmọkùnrin yìí ń bá sọ̀rọ̀ báyìí? ẹ fún wa mi débi. Kí ló ṣe wọ̀ bọ̀bọ̀ yìí? Ṣọ́kọ mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Díà. Kí mo fi sí ẹ̀? Tànú mi kí ló dé? Díà kí ló ṣe bọ̀bọ̀ yìí tó ń ṣe báyìí? Díà. Yes. Ṣé ìwọ ló ń bá sọ̀rọ̀? Àbúrò mi. Ṣé ìwọ? Kí ni mo fi sí ọ? Ẹ gbà mí. Díà kí ló ṣe bọ̀bọ̀ yìí tó ń ṣe bálabàlabà? Àbúrò mi ni. No, mo máa ní láti sọ fún Moyo. Wọ́n ní láti gbé bọ̀bọ̀ yìí lọ sí psychiatry. Because ẹ̀wẹ̀ ta fẹ́ fún bẹ́ẹ̀ tó débi tó fi lè dẹ̀ tó ti forí gbálẹ̀. Orí ẹ̀ ṣe ìjà mi lẹ́nu. Ṣé lè wà ókè sá? Wà ókè, wà ókè. Mo ti rí bọ́dà pé Moyo gan fẹ́ máa gbàbọ̀dé fún mi. Because tí o bá gbàbọ̀dé fún mi, kò ní gbé nuisance wà bá mi nínú ilé bí mi fún Bẹ́ẹ̀ni, iṣẹ́. bẹ́ẹ̀ni. Púpọ̀ tí ẹ ṣe bálabàla ni. Ṣeré, kí ni sáré ìjọba tí mo fẹ́ lọ? Kò sí pọ́blẹ̀mù wájú láyọ̀. Sókè àmì.